anabi Dáúdà náà ni anabi Dáúdà torí obìnrin tí àwòrán àyà ní tí Dáúdà rí nígbà tí ó wà ní ó ń wẹ̀ lọ́wọ́ ní Dáúdà rí níléèwẹ̀ ìyàwó tá ilé ìkíní kan wọn ni àwòrán àyà ni àwòrán àyà onírú ìyàwó tó dáa tó báyìí ọba rán lọ sógun ó dógun ó ti ráwọn kan lẹ́yìn pé ẹ tẹ̀lé dógun tó bá ti dé kíní ẹ yanjú ẹ̀ ànẹ́bí ni o akramakumullah ṣe àwọn ẹgbẹ́ ó tún gbé pẹ́ ju ordinary èèyàn lásán lọ ó gbé pẹ́ ó ju àáfàá lásán lọ àwọn apá so wá wà bẹ́ẹ̀. kò sànẹ́bí ọ̀hún kò sànẹ́bí ọlọ́run kankan tó ṣèṣì náà kò sànẹ́bí ọlọ́run kankan tọkọ mi ti ẹ̀ṣẹ̀ ńláńlá kò sànẹ́bí ọlọ́run ọba ọ̀hún gbogbo ọlọ́ pátápátá táwọn ìsirẹ́lì ń pamọ́ wà nẹ́bí ọlọ́run irọ́ ni o Dáwúdù ò ṣèṣì náà o Suleiman ò ṣèṣì náà o Yusuf ò ṣèṣì náà o torí àyà yìí ni ọlọ́run ní linasirifa anihu su'a wal fasa innahu min ibadina torí inú àwọn ẹrú ta sàlẹ́sà lọ́wọ́ ní òfin ìsìnà ṣe ajẹ́ fi gbàǹtọ́ bá tọ́lọ̀ bá sàlẹ́sà àwọn ò lè rí kò sí ànábì ọlọ́run tó ṣe sìnà kò sí ọ̀rọ̀ ẹnìkan wá gbà yàwó àwòrán àyà irọ́ gbogbo ẹ̀ irọ́ lásán tí ò ní túmọ̀ kankan ní ànábì Dáúdà ó wá gbà yàwó àwòrán àyà ọ̀rọ̀ àyà lọ sí ogun ó wá gba ìyàwó rẹ̀ ńgbọ́ wá yá ó wá darí bí kò sì darí ni ó wá àwọn ẹyẹ méjì kan wá bá àwọn àròjọ rànkúmi ẹyọ kan rànkúmi 99 ó wá ní ọgbà rànkúmi kan wọ́n wá sọ fún bíbí wọn náà ti gba ìyàwó nù bó lẹ ti rí bó lẹ ṣe ń bá wọn ẹsẹ ń think on behalf of Ọlọ́run ẹ̀ ń bọ́ lọ́hùn ún ronú pé ntọ́ fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run sọ̀rọ̀ kí wọ́n wá rojọ́ ọ̀ràn kúmi ẹ̀yìn ń tu sóbìn sọ̀rọ̀ wọn ọmọdé sọ pa Dáúdà ni. Ọlọ́run sọ̀rọ̀ pé àwọn méjì wá bá nù lé. hadhani khasmani ikhtasamu fi rabbihim. ọ̀tọ̀ mi tó nù bá. idh dakhalu ala Dawud. àwọn méjì wọlé bá Dáúdà. fafazi'a minhum. Dáúdà sọ́ọ̀kì gbégélódé. qalu la takhaf. wọ́n ní Dáúdà má bẹ̀rù. khasmani àwọn méjèèjì ń jà ní. ba'duna ala ba'd. ẹnìkan ṣàbòsí fẹ́ni kejì. fahkum baynana bil haqq. dájọ́ láàrin wa pẹ̀lú sẹ́gbọ́n tí ẹ fún kọ́ni. má ṣàbòsí o. wahdina ila sawa'is sirat. ọ̀rọ̀ mẹ́ta ni wọ́n sọ wọ́n láwọn ń jà dájọ́ pẹ̀lú òdodo wọ́n ṣàbòsí wá gáìdì wa bá ti yẹ ká sí ẹgbẹ́ ọkọ̀ níṣẹ́ mẹ́ta jẹun fún Dáúdà fíìlì mẹ́tẹ̀ẹ̀ta ọ fíìlì mẹ́tẹ̀ẹ̀ta ni Ọlọ́run sì fẹ́ ṣèdánwò fún Ọlọ́run ní ṣèdánwò fún Dáúdà ẹ rí i pé kò pàṣẹ ẹ ẹ̀ zọ. inna hadha akhi lahu ó ní eléyìí bọ́dà mi. lahu 99 na'ja. rànkómi 99 ló ní. waliya na'jatun wahida. ìbílẹ̀ yọ̀ kan. faqala akfilniha. ẹni tó wà 99 wá ní a mú kàn tiẹ̀ wá kí n tó bọ́ tọ́jú ẹ̀. wa azzani fil khitab. ẹnu rẹ̀ sì dojú tèmi lọ. qala laqad zalamaka na'jatika ila ni'aji. kọ́ wa fẹ́ gbẹ̀yọ̀ kan tiẹ̀ mọ́ tiẹ̀ alábòsí mà ní. wa inna kathiran minal khulata'i la yabghi ba'duhum 'ala ba'd. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a máa fún yẹn lẹ́ran sí yìí wọ́n máa ń ṣàbòsí fúnra wọn ni. illa alladhina amanu wa 'amilus salihati. láàrin wọn tí wọ́n ń ṣiṣẹ́ rẹ̀. wa qalilun ma hum. bí ẹnu wọn ní tiẹ̀ máa hùwà bẹ́ẹ̀ gan. wa dhanna Dawudu. sẹ́mi pé kọ̀ndíṣàn mélòó wọ́n fún Dáúdà alákọ̀ọ́kọ́ wọn ní kíni ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta kò sí nǹkan kan mẹ́ta Dáúdù sí nǹkan kan mẹ́ta ẹnìkan rojọ́ wáyé dé ọkàn gbára ta lọ́wọ́ bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ lọ ẹnìkan rojọ́ fún gbogbo eléyìí ọmọ ìyá mi ni o àwọn gómìnà 99 níbẹ̀ lọ́rẹ̀ ọyọ̀ kan lè mí ni ó tún wá fẹ́ gbé ẹyọ̀ kan tèmi sọ́dọ̀ tiẹ̀ ó ní àá
ọ sàbòsí fún ọ ni ń sì ń bíjẹ ní ẹyọ kalẹ̀ kan náà ìdí wọ́n sì wí ni pé dájọ́ kò jẹ́ wọ́n rojọ́ ẹnìkan ló sọ̀rọ̀ tó gbá wọ́n tún wá pàkíyèsí ẹ̀ pé mọ́sàbòsí o ó sì bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àbòsí kọ́ máa pẹ́ bó ní ó sì wá gbé ẹyọ kan tiẹ̀ tí wọ́n wá fi kún tiẹ̀ ẹyọ kan tó wà lọ́yẹ̀ gan ọmọ bó ti jẹ́ bóyá ẹni yìí gan ló ní máa mú un lọ́wọ́ tó fẹ́ gbà kẹ́ padà tó dìjà dáwúdò òjé ní kejì orojọ́ wọ́n ní dájọ́ ọgbẹ́jọ́ ọgbọ́rọ̀ ẹnìkan ó ṣe kí ni ó fara ya ẹsẹ̀ tọ́sẹ̀ náà nù kò tí ẹ̀ dájọ́ ó kàn fara ya ní nǹkan bíjẹ ní ìlọlẹ̀ kan náà ní kò dájọ́ yìí bíjà tọ̀hún ní ẹni tí ó dájọ́ gbẹ́jọ́ ẹni tí máa ń ẹni tẹ́nìkan rojọ́ fún tó fara ya yìí bíjẹ ní orojọ́ ní kò dájọ́ wọ́n yìí ti sọ fún pé fáakùn bẹ́yìn nàná dájọ́ láàrin wàhálà òdodo wọ́n là tún sì ti mọ́sàbòsí o ti dáwọ́dà ń ṣẹlẹ̀ kan náà bẹ̀ òun kí ló kọ́ rẹ̀ àbòsí ni wọ́n wá ní wáàdì náà ila sawa'i sirata wọ́n á sẹ́ńtà bá ṣe kọ̀sán tí wọ́n ṣe nígbà gbé mẹ́tí máa gbẹ̀rẹ̀ náà nù àwọn tẹ́ ń ta ọ̀gbẹ́jọ́ kọ̀dájọ́ kọ̀sọ́ pé ọ̀yá ìwọ mọ̀ mẹ́yọ̀ kan yìí lọ ọ̀yá ìwọ gbà kan yìí kò fi kún tiẹ̀ dédé kò ṣe adájọ́ kò sọ pé tọkàn tẹ́sẹ̀ rí ọkàn bẹ̀rẹ̀ sísá bínú ní zambaraya n kò sì ṣe wẹ̀ ẹgbẹ́ ọ̀dọ́ lọ́wọ́ wí fún un. وظن داود أنما فتنا. ọlọ́run á gbọ́lá lọ́wọ́ ẹ̀ nígbà tí ó ṣe déédéé ọlọ́run gbọ́lá lọ́wọ́ dáúdà. torí pé kò ṣe déédéé láàrin ẹjọ́ tó ṣe kínní tó dá sí ọlọ́run á gbọ́lá lọ́wọ́ ẹ̀. wàzọ́nà dáúdù. أنما فتنا. sọ́nà bẹ̀yẹ kì í ṣe sọ́nù. wàhálìmọ̀ dáúdù ó kílẹ̀ dáadáa pé ahàn ń lè mọ̀rí. àdánwò ní kíní torí pé àwọn gbọ́lá lọ́wọ́ rẹ̀ wá balẹ̀ ọ wá kílẹ̀ àti pé wàzọ́nà dáúdù anna fatannahu zọ́nà bẹ̀ wọn ò túmọ̀ sọ́nù o ìdí ń túmọ̀ ní pé wàtà yà kàn onígbà tí wàhálà bá ó kílẹ̀ àti pé àdánwò lélẹ̀ mo ti ṣe mistake ọlọ́gbọ́lá lọ́wọ́ mi ọlọ́run mi lè mọ̀ gbọ́lá lọ́wọ́ mi fatannahu ó kílẹ̀ àti pé àdánwò nígbà tó wọn kọ́ lọ́wọ́ kí ló ṣe. fastaghfara rabbah. àwọn ọlọ́run fi ní jèmi o ó padà kí mo ló ṣe. ó padà astaghfara rabbah ó tọrọ àfẹ́yìn lọ́lọ́run. wa kharra raki'an wa anab. kharra raki'an ó bẹ̀rẹ̀ sí senafila raki'an bẹ̀yẹ o túmọ̀ pé ń rúkú ń senafila gẹ́gẹ́ ni. wa kharra raki'an ó bẹ̀rẹ̀ sí senafila ní túmọ̀ kharra raki'an tó wà mẹ́ o. wa anaba ó wá padà sọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ìwọ ni mo ṣẹ̀ wọ́n ló fi díje mi. ọlọ́run ẹ̀sẹ̀ á sọ fún pé tọ́ ọlọ́run ní bá gàbárí náà láwù àwọn àkókò àwọn ẹni tó ṣe tí ọ̀dà ni àfẹ́rí tó ṣe ń jẹun. wa inna lahu 'indana. tọ́ Dáúdà tẹ́ ń wò lọ́dọ̀ wa làzúlùfà ipò rẹ̀ ga lọ́dọ̀ wa. wa husna ma'ab. bọ́ bá sì dé agbábọ̀ rẹ̀ tọ́ bá darí á ṣe kí ni torí kọ́ sẹ̀ ọmọ pé òun sẹ̀ ó sì ṣe ọlọ́sìn fèrè jìnlẹ̀ kan náà tẹ́ ẹ wá rí bọ́tọ̀ ohun tí bó ti sẹ́wọ̀n tá a fèrè jẹun kò jábọ́ kò kú ò lè rí ipò tó ṣe kí ni kọ́dà ọba tó di àtúnṣe ṣe kí ni agbábọ̀ rẹ̀ tóró ti máa ń tóun ṣe ó sì ti padà ó ti túbá wa inna lahu indana lazulfa wa husna ma'ab. ẹ máa gbọ́ tọ́tẹ̀lé. ya Dawud. ọlọ́wọ́ ni Dáúdà. inna ja'alnaka khalifatan fil ard. mo wá bí yín léèrè sẹ́yìn ọgbà ìyàwó ọmọ ẹ̀yìn rẹ̀ tọ́lọ́run náà sí kọ́lọ́ jíṣẹ́ ọlọ́run náà pé lọ́ba ń jíṣẹ́ fáwọn lágbájá ó wá gbà ìyàwó wọn ó wá rán wọn lógun ó wá pa wọn ó wá gbà ìyàwó wọn nígbà ó wá gbà ìyàwó wọn dé tó pa wọn lógun tó wọn ìtọ́lọ́wọ́ wà á fi kúkú sẹ́ni pé inna ja'alnaka khalifatan fil ard ṣèjọ́ nǹkan tẹ̀lé ma ó ti bá ìyàwó wọn sùn ó pa wọn ọpọkọ ọgbà ìyàwó ọlọ́run wa ní inna ja'alnaka khalifatan sọlọ́run ọlọ́run yẹn gánjọ́ ọlọ́run rí ẹ mọ́kọ tẹ́ ń sọlọ́run pẹ̀lú ọ̀rọ̀ ajásí pé ntọ́lọ́run àwọn anábì ọlọ́run wá sí ni gán máa báwọn yẹn lóbi sùn kẹ́sì ẹni tí ọba fẹ́ kọ́ bóbi sùn gán pa ṣé àwa pa ìyá àwa bóbi olóbi sùn kọ́ pa ọkọ tán kọ́lọ́ wa ní pé àyìn ní ń da wúlà sulifa wàhùsínà akilan wa shar'an ko ba kankan mu sọlọ yọ wá pàṣẹ tán yọ gba ìyàwó ìtàn lọ́wọ́ ní nájà ní ká khalifatan fil ard. ìgbà wọn la wá fi ọ́ sàlífà ní ìgbà tó lọ́wọ́ wá yẹn lálífà tán ní tó ṣe tí wọ́n fi bá wí ọlọ́run wá ní tọ́ àti fi ọ́ sàlífà
fahkum bayna an-nasi bil-haqq. máa lọ dájọ́ pẹ̀lú kò dájọ́ òdodo wọn bá wí sí ó sì túbọ̀ wá ní máa lọ dájọ́ pẹ̀lú òdodo. wala tattabi'il hawa. èyí tó ń bínú girigiri nítorí tó kàn bínú tó kàn faraya má ṣe rú ẹ̀ mọ́. fayudillaka an sabilillah. ìfẹ́ nú ara ẹ̀ ní bínú tí ń bínú yọ̀ nígbà ó sì lè gba ẹran rẹ̀ kọ̀yọ̀ kó jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ní má ṣe rú ẹ̀ mọ́ wàlá tattabi'il hawa ìfẹ́ inú tó ń bínú má ṣe rú ẹ̀ mọ́. fayudillaka an sabilillah. tó bá ń bínú báwọn tó ń faraya torí hawa nafs kí la ń pè ní hawa nafs kí ni wọ́n ń pè hawa torí ìfẹ́ inú tiẹ̀ ló fi sọ̀rọ̀ jọ yẹn wala tattabi'il hawa má tẹ̀lé ìfẹ́ inú rẹ mọ́. wa yudillaka an sabilillah. tó bá tẹ̀lé ìfẹ́ inú rẹ ọ̀ sọnù kó lójú ọ̀nà tọ́lọ́hún. innal ladhina yadhilluna an sabilillah. ẹni bá wá sọnù kó lójú ọ̀nà tọ́lọ́hún ọba. lahum adhabun shadid. ìyà tí ó pọ̀ ni ó jẹ lọ́dọ̀ Ọlọ́run. adhabun shadidun bima nasu yawmal hisab. olú ẹni bẹ́ẹ̀ ó gbàgbé pé wọ́n ṣe sanjọ́ àlìkìyàmá ibi tí ń lọ bẹ́ẹ̀ ibi tí mo fẹ́ kílẹ̀ à ń bẹ̀ ni pé kò sàn nábì Ọlọ́run kan tó ṣe kíni tó ṣe sí náà o lọ́lọ́run fi ibi tí mo ti lọ ni pé innahu min ibadina al-mukhlasin torí pé Yusufu tí òfin rí sí náà ṣe ni pé ọ wà nínú àwọn ẹrú wa tá a sàlẹ́sà àwọn ànábì Ọlọ́run lè sà téèyàn bá ti wá wà nù agbo àwọn àyẹn wọn lè ṣe sí náà wọn lè ṣe sí náà ànábì Ọlọ́run kankan tó ṣe sí náà ò sí òun ni mo fi yà lọ́bí ọ̀rọ̀ ànábì Dawud alayhi salatu wassalam Dawuda ò ṣe sí náà kankan kò sá ànábì Ọlọ́run kankan tó ṣe sí náà nínú ẹ̀rí tí ẹ̀ tí mo pa ànábì Ọlọ́run ò ṣe sí náà ni pé innahu min ibadina al-mukhlasin ọ jẹ́ kan ọ̀kan nínú àwọn ẹrú ta sàlẹ́sà tọ́ra àwọn ẹrú ta sàlẹ́sà àwọn èyí ṣe sí náà tọ́ àwọn afáàmì ká pé innahu min ibadina al-mukhlasin.